Ilẹ̀kẹ̀ rẹ̀ gan wà nílẹ̀. Ilẹ̀kẹ̀ dà. Ó ti já. Bàtà dà. Bàtà ò ní. Ẹ kó bàtà. Gbogbo kíní wọn ni kẹ́ kó. Ìyá yóò gbọ́dọ̀ lọ. Ẹ̀wọ̀n nìyẹn. Orúkọ mi ni Falilat Abdulhafiz tí mo jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ Yétúndé Lawal Afsor. A jọ parí iléèwé papọ̀ ní ọdún 2023 ni. Kódà ó ṣẹ̀ṣẹ̀ gba èsì rìsọ́ọ̀tì rẹ̀ ní oṣù tó lọ, January ló ṣẹ̀ṣẹ̀ gba rìsọ́ọ̀tì rẹ̀ jáde. Ọ̀rẹ́ tèmi ló jẹ́, a sì jọ wà ní ibi ọmọ yìí náà ni kó tó di pé ó lóun ń jáde. Kódà a jọ dá iná ìyá ọlọ́mọ tán kó tó di pé a jọ wá síbi ìnáwó. A jọ gbéjó tán tá a ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe tán. Ó kù ká jẹun, ló lóun ò lè dúró jẹun, wípé òun ń kánjú òun lọ ibì kan lọ́jọ́ yẹn tó fi wá jáde. Púpọ̀ ẹ̀ náà ni mọ́mì rẹ̀ béèrè lọ́wọ́ tèmi pé níbo ló wà, mo sì ló lóun ń jáde ni. Tó wá di pé ó di alẹ́ ọjọ́ ọ̀hún, ó tó wá ní kèé tí wọlé tá a fi wá ń wá kiri láti ìgbà náà títí di àná tí mo wá gbọ́ wípé wọ́n ti rí Yétúndé, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Tán ní lágbájá Abdulrahman láti ìdí sí ọmọ ìsàlẹ̀ kòtò ló ṣekú pa á. Kí wá ní òkú rẹ̀, níbo lòkú rẹ̀ wà? Wọ́n ló lóun ó ti bọ́chà rẹ̀, gbogbo páàtì rẹ̀ wọn ò rí ọ̀pọ̀lọpọ̀ ńbẹ̀ mọ́. Díẹ̀ náà ni wọ́n rí nínú àwọn ẹ̀yà ara rẹ̀. A sì wá bẹ orílẹ̀-èdè kó dákun torí àìmọye ẹjọ́ tá a ti gbọ́ báyìí lóríṣiríṣi kéèsì tí kò níyanjú. Lọ́wọ́ pé wọ́n padà sọ ẹni náà lẹ̀ tí ó tún padà mọ́ rìn. Kó bá wa wá justice fún Afsor torí tí nǹkan báyìí bá sì ń ṣẹlẹ̀, téléyìí bá tún jáde, yóò tún continue ìwà rẹ̀, yóò tún fáwọn míì náà ní agbára àti pé ẹ̀bẹ̀ nìkan ló wu eléyìí tó mú jẹ gbé, eléyìí náà tún mú jẹ gbé. Kán dákun, kó bá wa wá justice gidi fún un. She deserves justice because kò kí ń ṣe ọmọ burúkú, kò kí ń ṣe ọmọ tó máa ń rìnrìn kúrin, kò kí ń ṣe ẹni ibẹ̀ ẹgbọ́n kan tí dádì rẹ̀ gan wípé kò kí ń pẹ́ níta tí ó fi wọlé padà. So definitely kò kí ń ṣe nǹkan, kì í ṣe ìfẹ́ inú rẹ̀ tó fi jáde lọ́jọ́ yẹn. Kò kí ń ṣe ọmọ tí ó jáde nílé tí ò ní sọ wípé ibi báyìí ni òun lọ. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ bá wa wá justice fún Lawal Afsor Yétúndé Adéfáyọ. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajára Màlífà TV pé ẹ ṣé kú ìgbà gbogbo. Bí mo ṣe máa ń ṣe ládùúrà pé láburú ò ní ṣọ̀kan tèmi tí yín láṣẹ Èdùmàrè. Àáfàá tẹ́ ń wò lójú ìwòran yín yìí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti rọ́wọ́ tó látàrí wípé ó gbẹ̀mí lẹ́nu ọ̀dọ́bìnrin kan eléyìí tó bá pàdé lórí ẹ̀rọ ayélujára ìyẹn Facebook, eléyìí tí ó ní kó wá rí òun nílé. Gẹ́gẹ́ bí a ṣe gbọ́, wọ́n ní ó sọ wípé yẹn ṣe rí Yétúndé Afsor Lawal yìí ló jẹ́ pé nígbà tó débẹ̀ ikọ́ fakọ̀fakọ̀ ló gbé eléyìí tó mú fi ṣaláìsí, eléyìí tá a mọ̀ sí wípé ó ní oníkọ́ ife yẹn ikọ́ asthma, ikọ́ fakọ̀fakọ̀. Ó ní ìyẹn ló gbé e mọ́ ọ̀dọ̀ òun. Ó ní ìdí rèé tóun ò ṣe mọ ohun tóun ó ṣe mọ́, káṣìírí má bàa tú ló ní òun ṣe torí ẹ̀ pín sí wẹ́wẹ́. Ṣùgbọ́n mo máa ń sọ ní gbogbo ìgbà pé ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé ẹlòmíì tí nǹkan bá ti ṣẹlẹ̀ a máa wá irọ́ bàǹtàbàǹtà láti fi bo irọ́ mọ́lẹ̀. Tí ẹ bá ń gbọ́ nínú àwọn fọ́nrán yẹn àbí kẹ́ ẹ̀ tí ì gbọ́ tó ṣí sílẹ̀ tán ní ẹnìkan gbọ́dọ̀ sálọ, tí mi bá ṣàṣìṣe ìyá Abdulrahman eléyìí tí ó ní Yétúndé Lawal Afsor pé ikọ́ yẹn ló gbé lójijì lọ́dọ̀ tòun. Ní èyí tó ti kú tán lòun ṣe wò pé ètò kàn ní kí òun ṣàṣìwẹ́ kó má bàa mọ ibi tó wà. Ọ̀rẹ́ Afsat òun náà lẹ ti gbọ́dọ̀ lẹ́nu ẹ̀ wípé tòun ti Afsat jọ lọ sílé ẹ̀kọ́ gíga fásitì ni. Létí jẹ́ pé oṣù kìíní tó kọjá yìí náà ni ó jẹ́ pé Afsat sì gba ìwé ẹ̀rí rẹ̀. Ọlọ́run ṣíjú àánú ẹ̀ wò wá dákun dábọ̀, má ba nǹkan wa jẹ́. Wọ́n máa ń sọ ní gbogbo ìgbà pé ẹ dákun tá a bá ń jáde jẹ́ a máa sọ ibi tá à ń lọ. Tá a bá débi tá à ń lọ jẹ́ a tún pe àwọn tá a sọ pé a fẹ́ jáde fún
lójú ẹni tí a wà lọ́dọ̀ ẹ̀ pé ìyá alágbájá àbí bọ̀dá kinní kan mo ti débi báyìí báyìí báyìí. Eléyìí máa jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sanrakin láti ṣiṣẹ́ láabi. Bó tilẹ̀ jẹ́ pé ẹni tí ò ní gbọ́ ò ní gbọ́. Tí èèyàn lè mọ̀ pé irú àáfàá báyìí, irú èèyàn báyìí pẹ̀lú gbogbo àwọn fọ́nrán oríṣiríṣi lójú òpó Facebook rẹ̀ jẹ́ ọmọ bíbí náà lẹ̀ ń wò ńlẹ̀ yẹn. Lójú òpó Facebook rẹ̀ èèyàn lè mọ̀ pé irú iṣẹ́ láabi yìí. Fọ́nrán tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n tó ṣe sílẹ̀ níbi tó jẹ́ pé wọ́n bá ọwọ́ Hafsat Lawal Yetunde yìí nínú ike ọ̀dà. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà ara tó kù ni wọn ò rí mọ́. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀yà ara náà ni wọ́n ń ṣì yìí. Ọlọ́run ṣíjú àánú ẹ̀ wẹ̀dá. Lábúrò oníṣọ̀kan tèmi tí ń láṣẹ Ọlọ́run ọba gbogbo tá a rí orí tata gbogbo dé lórí wa lórí àwọn ọmọ wa burú òní kọ́gùn sẹ́ẹ̀dẹ̀ wa ẹ jẹ́ a máa sọ fáwọn ọmọ yìí kí wọ́n máa fura. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ ẹ darapọ̀ mọ́ ẹ hàn notification button ẹ subscribe ẹ like ẹ comment ẹ share. Àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí. Ó yẹ jẹ́ ń ṣí sílẹ̀ kẹ́yìn náà gbọ́ fún ara yín. Ó lágbára o. Mọ kámẹ́rà. Bẹ́ẹ̀ sà. Ó pààyàn ní ilé. Ẹ wọlé ẹ máa wọlé. No, wọ́n padà. Síkè yìí. Ibi tí ó dá sí nìyẹn tó Inú kí ọ̀dà tó dá sí. Ẹ wá wọ̀bẹ̀ lóbi dùn. Ẹ wọlé ẹjọ́ máa wá ìtàn. Àdá lóbi dùn ni. a máa gbé tébù Orí tébù yìí ló gbé lé. a gbé tébù yà á gbé Orí tébù yìí ló ń kún. adá Ó kù ọ̀bẹ. Ọbẹ̀ nù. ọmọbìnrin Àdí tébù. Ó kù kankan lábẹ́ o. Ẹja wá gbé o. Gbogbo àwọn ìtàn sáwọn kìíní nù. ṣé bàtẹ́ ní bọ́dà Lẹ̀kẹ̀ rẹ̀ gan wà nílẹ̀. ilẹ̀ kẹdà Ó ti já. Pátádà. bàtà ní ẹkú bàtà. Gbogbo kíní wọn ni kẹ́ kó àti kan ìtàn ṣe yẹn pátápátá. Gbogbo àwọn mo ilé. ló kọ́ ẹ̀sẹ̀ sí. ilẹ̀ kẹdà Lẹ̀kẹ̀ ni ó ti já sílẹ̀ lẹ̀. ó ti já sílẹ̀ lẹ̀ ẹ máa bídì mọ́. Wá fídíò ojú ẹ mọ̀. Ẹ̀gbọ́n báyìí. tébù yìí náà máa gbé Ló wà nínú kìnìún. ìsàlẹ̀ sí ibi ẹ̀jẹ̀ ni Ẹ̀jẹ̀ náà. ẹ̀yẹ gbé ẹ̀jẹ̀ ni mo ti rí pẹ̀jẹ̀ ni. Dúró. Lọ́wọ́ àwọn fíìmù ọmọ ká àwọn nígbà yìí máa ká. Èyí ń bọ̀. Èyí ń bọ̀. Kí ló wà nílé? ìyá yóò gbọ́dọ̀ lọ ẹ̀wọ̀n nìyẹn ọ̀pọ̀ ẹ̀ ní ara ọwọ́ ẹ̀ ní. Àwọn iṣẹ́ rẹ̀ ẹ̀wọ̀n nìyẹn àti rí kan náà Ọwọ́. ọwọ́ ẹ̀. Ìwọ bá mi ṣe fídíò kìíní. That is but yeah, let's do the normal come officers, let's do the normal searching. Please, let's do the normal searching now. You have seen what you want to see, but let's do the normal searching. Yeah, normal searching. Ẹ wo. Á páàkì.
àfa á pààkì gbogbo inú bíbá. That is what normal searching now. What do you mean by normal searching?